bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ní Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìlà fi fún orúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú yín àti nínú ọlá ńlá yín, kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ ẹ túmọ̀ ọ̀rọ̀ yín fún ọkàn wa, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbà àkóso gbogbo. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àlàáfíà àti wàláàyè Ọlọ́run àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ kò ní fi yín sílẹ̀, kò ní fẹ́ni kankan wá sílẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé, à ń mú onírú ẹ̀kọ́ wá sí ọ̀dọ̀ wa kí a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ lórí ètò yìí pé àwọn tó ń wò wá nílé, a fẹ́ kí ẹ lọ wá ìjọ Kristi tó wà ní agbègbè yín, torí pé ìjọ Kristi wà níbi gbogbo. Kò sí ìlú tí ìjọ Kristi ò sí. Ẹ lọ síbẹ̀, kẹ́ ẹ béèrè nípa ìgbàlà ọkàn yín, kẹ́ ẹ béèrè nípa ẹ̀kọ́ Kristi tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, tí a sì rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ lọ wádìí, kẹ́ ẹ béèrè ìbéèrè nípa ìgbàlà ọkàn yín àti ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ fún ìyè àti ìwà bí Ọlọ́run. A sì mọ̀ pé, a sì gbà á ládùúrà pé Ọlọ́run yóò máa tọ́ wa, torí Jésù Kristi ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé ó lẹ́yìn yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Àdúrà wa sí Ọlọ́run ni pé òtítọ́ Ọlọ́run tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì yóò sọ ọkàn wa di òmìnira lórúkọ Jésù. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá síwájú wa, tí a fẹ́ kí a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kókó ẹ̀kọ́ náà ni gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. Gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. Believing a lie in religion today. Gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí a ṣe òun ni pé, ẹ̀yin tẹ́ ń wò mí nílé, ẹ gbé Bíbélì yín sẹ́gbẹ̀ẹ́, ẹ mú ìwé sẹ́gbẹ̀ẹ́, kẹ́ ẹ gbé báírò sẹ́gbẹ̀ẹ́, kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Nítorí gẹ́gẹ́ bí àṣà wa, ètò yìí ó dá lé lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Bíbélì nìkan la fẹ́ kí ó sọ̀rọ̀ nínú ohun gbogbo èyí tí à ń ṣe, nínú ẹ̀kọ́, nínú ìwà bí Ọlọ́run, nínú ìsìn, nínú ètò ìgbàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíbélì la fi àyè àṣẹ gbà kí a tẹ̀ sábẹ́ ẹ̀kọ́ rẹ̀. Bíbélì ni. Ohun mìíràn tó bá ti kọjá Bíbélì, ilé èrò wa, àròsọ wa, ohun tá a ti rí tó yàtọ̀ sí Bíbélì, kì í ṣe ohun tá a gbọ́dọ̀ ṣe. Olúwa ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Gbígba irọ́ gbọ́ nínú
ìsìn lónìí, òun ni kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí. Báwo lè ó ṣe rí ní ọkàn yín nígbà tí ẹ bá mọ̀ pé tàbí tí ẹ wádìí ohun kan tẹ wá rí pé ohun tẹ́ ẹ mọ̀ tàbí ẹ̀kọ́ tí ẹ gbà tàbí ohun tẹ́ ẹ dúró lé lórí pé irọ́ ni, pé kì í ṣe òtítọ́? Báwo ni ó ṣe rí ní ọkàn wa? A rí pé ẹnikẹ́ni tá a bá purọ́ fún nínú ẹ̀sìn tó sì gbà á gbọ́ tó wá mọ̀ pé irọ́ ni, ọkàn rẹ̀ á bàjẹ́ gidigidi, nítorí pé Ọlọ́run wa nípasẹ̀ Jésù Kristi òtítọ́ ni. Ìwé Jòhánù orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, Jésù sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Jésù ni òtítọ́. Ìsìn Kristi ìsìn òtítọ́ ni. Níbẹ̀ a tún rí kà nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17, John 17:17. Ó ní sọ wọ́n di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ, nítorí pé òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Jésù ni òtítọ́, ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni. Alẹ̀ tó rí kà ní ìwé Tímótì Kini orí 3 ẹsẹ̀ 15. Paul ló gba Tímótì ní ìyànjú pé tóun bá pẹ́ kóun tó dé, kóun kó mọ bó ṣe máa hùwà nínú ìjọ Ọlọ́run tí ń ṣe ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́, the ground and pillar of the truth. So a ti ń rí i pé ìsìn Jésù Kristi ìsìn òtítọ́ ni. Jésù Kristi fúnra ara rẹ̀ òtítọ́ ni. Ìsìn tó mú wá òtítọ́ ni. Nítorí náà gbogbo ohun tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́, ìjọsìn, ìgbé ayé àlàáfíà àti ohun tá a gbọ́dọ̀ gbàgbọ́ nínú ìsìn rẹ̀ òtítọ́ ni. Ṣùgbọ́n kókó ẹ̀kọ́ lónìí sọ pé gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí, báwo ló ṣe rí bẹ́ẹ̀? Irọ́ jẹ́ ohun tó jìnnà sí òtítọ́, ohun tí kì í ṣe òtítọ́. A dẹ̀ sọ fún wa pé Jésù òtítọ́ ni. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6. A sọ fún wa pé ọ̀rọ̀ rẹ̀ òtítọ́ ni. Jòhánù orí 17 ẹsẹ̀ 17. A sọ fún wa pé ìjọ rẹ̀ òtítọ́ ni. Tímótì Kínní orí 3 ẹsẹ̀ 15. Níbo wá ni ọ̀rọ̀ pé gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí? A sọ fún wa pé inú wa ò lè dùn tí a bá mọ̀ pé a ti purọ́ fún wa nínú ìsìn. A ti kọ́ wa ní ẹ̀kọ́ tí ò dá lórí òtítọ́. A ti kọ́ wa ní ẹ̀kọ́ tó dá lórí irọ́. Irọ́ túmọ̀ sí pé ohun tí Jésù ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Inú wa ò lè dùn pé ohun tá a dúró lórí rẹ̀, ìpìlẹ̀ tá a dúró lórí rẹ̀, ìpìlẹ̀ lórí irọ́ ni. Inú wa ò lè dùn. Ìdí ẹ̀ ló fi yẹ pé ó yẹ kí a wo Bíbélì tí ń ṣe ìwé òtítọ́. Báwo ni inú wa yóò ṣe rí nígbà tá a bá ti sọ ohun tí kì í ṣe òtítọ́ tá a purọ́ fún wa nípa ètò ìgbàlà Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ ló ti gba irọ́ gbọ́ lónìí nípa ètò ìgbàlà Ọlọ́run tí ò sì yẹ ó rí bẹ́ẹ̀. À ń pè yín, ẹ wá ẹ súnmọ́ tòsí, ẹ̀yin tẹ́ ń wò wá ẹ súnmọ́ tòsí ká jọ wo tí Bíbélì sọ. Nítorí pé gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí ó ti wá gbajúgbajà tá a wá mọ irọ́ àti òtítọ́ mọ́. A sì sọ fún wa o pé ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni. Jòhánù orí 17 ẹsẹ̀ 17. Sọ wọ́n di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ, nítorí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Tá a bá ti pa ọ̀rọ̀ fún ọ nípa ètò ìgbàlà Ọlọ́run nínú Bíbélì tí ó bá yàtọ̀ sí ohun tí Bíbélì gbé kalẹ̀, ó ti gba irọ́ gbọ́ o. Ìdí ẹ̀ la fi ń wo Bíbélì pé gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. Ká kọ́kọ́ wo àkọ́kọ́ nípa ètò ìgbàlà Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló gba irọ́ gbọ́ nípa ètò ìgbàlà Ọlọ́run tí ò yẹ ó rí bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé kí ni Jésù ń sọ fún wa
pé a gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìwé Matthew orí 28 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 20 kí ni Bíbélì wí. Bíbélì sọ fún wa pé Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. Ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ire, kí ẹ máa baptisi wọn ní orúkọ ti Baba, ní orúkọ ti Ọmọ àti ní orúkọ ti Ẹ̀mí Mímọ́. Kí ẹ sì ẹsẹ̀ 20 kí ẹ sì máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Nígbà tí Jésù sì jíǹde kúrò nínú òkú, àṣẹ tó fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́ nìyí pé kí wọ́n lọ sí gbogbo ayé kó bẹ̀rẹ̀ sí ń wàásù ìyìnrere. Ìyìnrere ni pé Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta fún ìgbàlà àti ìdáǹdè gbogbo ìran ènìyàn. Pé ẹnikẹ́ni tó bá gba ìyìnrere yìí gbọ́ pé òun kú, àsìkò òun sì jíǹde ní ìjọ́ kẹta, òun ó ní ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi. Kí wọ́n sì gbàgbọ́, kán gba ìròyìn yìí gbọ́, kí a sì baptisi wọn ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ṣàtìrí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin náà mo ní àkọ́kọ́ tá máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, mo ní kẹ́ ẹ gbé Bíbélì yín sí tòsí, ẹ wo ẹsẹ̀ Bíbélì náà kẹ́ ẹ wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Bí a bá ti wàásù ire fún ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́, tó ronúpìwàdà, tó fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a ní láti rì í bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Ó gbọ́dọ̀ ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa wa Jésù Kristi tí ń ṣe òtítọ́. Jésù Kristi fúnra ara rẹ̀ òtítọ́ ni, ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ òtítọ́ ni. Ohun tá a rí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. So bí ẹnìkan lónìí bá wa sọ pé rárá o, ìbáptísì ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run o, pé kò nílò kéèyàn ṣe ìbáptísì kó tó lè di ẹni ìgbàlà. Tó bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ ronúpìwàdà, tó pe Jésù Kristi sínú ayé rẹ̀, ó ti dẹni ìgbàlà. A rí pé irọ́ ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì ti gba irọ́ yìí gbọ́. Irọ́ ni o. Jésù ò kọ́ wa bẹ́ẹ̀ o. Ohun tó kọ́ wa ni pé tó sọ fáwọn àpọ́sítélì rẹ̀, tó sì tún súnmọ́, tó sì wá sí ọ̀dọ̀ wa ni pé kí wọ́n lọ sí gbogbo ayé, kán máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kán sì máa baptisi wọn ní orúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kí wọ́n sì máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Ohun tí Jésù sọ nìyí. So tá bá ro ohun mìíràn tó yàtọ̀ sí eléyìí, irọ́ ni o. Bí a bá ti gba ohun mìíràn gbọ́ tó yàtọ̀ sí ẹ̀kọ́ Jésù Kristi pé ìbáptísì ò ní nǹkan kan ṣe fún ìgbàlà Ọlọ́run, irọ́ lẹ gbàgbọ́ o. Bíbélì ló ń sọ̀rọ̀ o. Bíbélì ló ń bá wa sọ̀rọ̀ o. Kì í ṣe èmi bí kò ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Bàbá sì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìbáptísì ní kékeré, àwọn olóyìnbó pè ní infant baptism. A ti gbé ẹ̀kọ́ náà kalẹ̀ lórí ètò yìí. Infant baptism, a rí pé kì í ṣe ẹ̀kọ́ Jésù o. Ẹni tá a gbọ́dọ̀ ṣèrìbọmi fún, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 sọ fún ọ pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ gbọ́. Ọmọ kékeré ò tí ì lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọmọ kékeré ò tí ì lè gba Jésù Kristi gbọ́. Ọmọ kékeré, ọmọ ọwọ́ ò lè ronúpìwàdà. Bẹ́ẹ̀ ni ọmọ kékeré ò lè fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run. So tá a bá ti baptisi rẹ nípa pé infant baptisi ọmọ kéékèèké, nígbà tẹ́ ẹ gbọ́, tẹ́ ẹ gbàgbọ́, tẹ́ ẹ ronúpìwàdà, tẹ́ ẹ fẹnu ara yín jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run, ẹ ti gba irọ́ gbọ́ o. Ìyẹn bẹ́ẹ̀. Tá bá wá wo àpẹẹrẹ, a ti rí ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa fi lọ́lẹ̀ ní ìgbà tó fẹ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run nípa ètò ìgbàlà Ọlọ́run. Nígbà tá wá kíyèsí ìṣe àpọ́sítélì orí 2, níbi tí àwọn àpọ́sítélì ti wàásù ìrere àkọ́kọ́ fún àwọn Júù tó wà ní Jerúsálẹ́mù àtàwọn tó wá ṣe ètò Pẹ́ńtíkọ́sì ní Jerúsálẹ́mù.
ohun tí Pétérù sọ nìyí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi ti kọ́ wọn ní ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 22 sí 20. Ẹgbọ́n tí Pétérù sọ. Iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 34 36. Ẹ wo bíbélì yẹn, jẹ́ ká jọ wo bíbélì. Ohun tó sọ nìyí. Pétérù ní jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ̀yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. 37. Ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? 38. Iṣẹ́ àpọ́sítélì orí 2. Pétérù dáhùn, ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí Pétérù sọ ní nígbà tí wọ́n béèrè pé ọkàn wọn gbọgbẹ́ sí ọ̀rọ̀ tí Pétérù sọ pé kí gbogbo ilé Ísírẹ́lì kó mọ̀ dájú pé Jésù náà tẹ̀yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Wọ́n wá béèrè pé ok, a ti gbà páwa la kan Kristi mọ́ àgbélébùú, a sì sọ pé kí ẹ̀ṣẹ̀ torí pé a kọ olódodo sílẹ̀ kó wà lórí wa kó sì wà lórí àwọn ọmọ wa, kí wá ní ká ṣe? Pétérù dá wọn lóhùn, ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí. Ẹ wo bíbélì, ó wà ń bẹ̀. Iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 28 38 ibi tó wà ní. Ní ìgbà tí Pétérù wá sọ fún wọn ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ohun tí wọ́n ó ṣe láti fi di ẹni ìgbàlà, ǹjẹ́ wọ́n ṣe é? Ẹ jẹ́ ká wo bíbélì. Iṣẹ́ àpọ́sítélì orí 2 ká wò bóyá wọ́n ṣe é kí a lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Ẹ wo ẹgbọ́n tí bíbélì wí. Ẹ wo láti ẹsẹ̀ 41 ẹsẹ̀ 41. Ó ní nítorí náà àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn. Ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 15 ọkàn kún wọn. So Pétérù sọ fún wọn pé kí wọ́n ronúpìwàdà kí a sì baptisi wọn ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ní ọjọ́ náà la sọ fún wa pé àwọn tó gba ọ̀rọ̀ náà, tó fi ayọ̀ gba ọ̀rọ̀ náà, a baptisi wọn. Ètò tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà ìran ènìyàn ni pé kí a wàásù ìrere Jésù Kristi. Tí a bá sì ti wàásù rẹ̀ tán, kí àwọn ènìyàn kó gbọ́, kí àwọn ènìyàn kó gbà á, kí àwọn ènìyàn kó ronúpìwàdà, kí àwọn ènìyàn kó fẹnu ara wọn jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe, kí a sì baptisi wọn nínú omi. Ohun tá a rí nìyí nínú Bíbélì. Tẹ́ ò bá ṣe léyìí, irọ́ lẹ gbàgbọ́ o, ẹ ti gba irọ́ gbọ́ o. Ìsìn Jésù, ìsìn òtítọ́ ni. Jésù fúnra ara rẹ̀ òtítọ́ ni, ọ̀rọ̀ rẹ̀ òtítọ́ ni, ìjọ rẹ̀ òtítọ́ ni. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí, èèyàn lè gba irọ́ gbọ́ tí ò bá wádìí Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. So ẹnikẹ́ni tó bá gbàgbọ́ pé ìbáptísì ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, ó gba irọ́ gbọ́ o. Nítorí pé a ti rí àpẹẹrẹ ọ̀rọ̀ Jésù, a dẹ̀ rí àpẹẹrẹ àkọ́kọ́ ní ìgbà tí Pétérù àtàwọn àpọ́sítélì wàásù ìrere àkọ́kọ́ fún àwọn ènìyàn. A sì rí ohun tí Pétérù àtàwọn àpọ́sítélì sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà, kí a lè mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. A sì rí ohun tí wọ́n ṣe nínú Bíbélì, ìyẹn la gbọ́dọ̀ tẹ̀lé. Tá a bá ti ṣe ohun tó jọmọ́ eléyìí, irọ́ la gbàgbọ́ o. A sì gbọ́dọ̀ gba òtítọ́ gbọ́. Ìyẹn àkọ́kọ́. Ìbáptísì ọmọ kéékèèké, ẹni tó bá gbàgbọ́ irọ́ ló gbàgbọ́ o. A padà sínú Bíbélì, kò gba òtítọ́ gbọ́ o. Bá gbàgbọ́ pé baptisi ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, irọ́ ló gbàgbọ́ o. Àfi tá a bá padà sínú Bíbélì.
eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ̀yin tí ń fẹ́ láti ṣàfẹ́rí Jésù Kristi ní ìkẹyìn ọjọ́, tí a sì ń fẹ́ láti máa sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ní ẹ̀mí àti ní òtítọ́, a gbọ́dọ̀ padà sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì àti àpẹẹrẹ àwọn àpọ́stélì tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì nínú ohun tí Gbigba Iro gbọ́ nínú ìsìn lónìí, a ti sọ̀rọ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run. Ká wá wò ó nípa ìsìn mímọ́ tọ́lọ́run gbé kalẹ̀ nínú Bíbélì. Jésù Kristi ló sọ̀rọ̀ nípa ìsìn. Jésù ń sọ̀rọ̀ nípa ìsìn tóun fẹ́ lọ́wọ́ wa nínú ìsìn tirẹ̀ tó gbé kalẹ̀. Ìsìn tí Ọlọ́run gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi, ó ti gbé àlàyé kalẹ̀ pé ìsìn tóun fẹ́ lábẹ́ ìsìn májẹ̀mú titun ní ìsìn tó ní nǹkan ṣe pẹ̀lú òtítọ́ àti nínú ẹ̀mí, in spirit and in truth. Ní ìwé Jòhánù orí ìkẹrin, má bínú, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 sí 24. Ìsìn mímọ́ tá a sì bá lọ́wọ́ àwọn àpọ́stélì ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀ ní Iṣẹ́ Àpọ́stélì orí kejì, a ó kà á sí wa létí. Ẹ gbọ́ ohun tí Olúwa wí. Iṣẹ́ Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ 42. Kí ni Bíbélì kọ́ wa? Ní ìgbà tí ẹgbẹ̀ẹ́dógún ọkàn gbàgbọ́, kí làwọn ẹgbẹ̀ẹ́dógún ọkàn yìí àtàwọn àpọ́sítélì kí ni wọ́n ń ṣe nínú ìsìn Ọlọ́run? Ẹ wò ó. Iṣẹ́ Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 42. Ó ní wọ́n ń tẹ̀síwájú, wọ́n ń dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ̀rọ̀ nípa ìsìn tí Jésù Kristi Olúwa wa sọ pé òun fẹ́ kí àwọn àpọ́stélì òun kí wọ́n máa kọ́ àwọn tó bá ti gbàgbọ́ nínú ìhìnrere òun pé òun kú àsìkò òun sì jíǹde ní ìjọ́ kẹta. Ẹ̀kọ́ wo ni ẹ̀kọ́ àwọn àpọ́stélì? Ẹ̀kọ́ Kristi ni. Ẹ̀kọ́ tí Kristi kọ́ wọn ni. Òun ni wọ́n ń tẹ̀lé. Ẹ̀kọ́ nípa Ọlọ́run, ẹ̀kọ́ nípa ẹni tí Jésù Kristi ń ṣe, ẹ̀kọ́ nípa ìsìn mímọ́ tó ti gbé ka iwájú wọn. Ó ní wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Àkọ́kọ́ nìyí. Àti ní ìdàpọ̀ fellowship, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ààrẹ ohun mẹ́rin níbí yìí nínú ẹsẹ̀ Bíbélì yìí. Ẹ̀kọ́ àwọn àpọ́stélì. Ẹ̀kọ́ àwọn àpọ́stélì kì í ṣe ẹ̀kọ́ Mósè. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kì í sì ń ṣe ẹ̀kọ́ ìwé òfin láíláí. Rárá, ẹ̀kọ́ àwọn àpọ́stélì ni ẹ̀kọ́ Kristi nípa ìgbéyàwó, nípa ètò ìgbàlà, nípa ìgbé ayé ìfẹ́, nípa ìgbé ayé àlàáfíà, nípa ìsìn mímọ́ sí Ọlọ́run, nípa ẹ̀kọ́ tó kọ́ nípa ìjọ. Ohun mẹ́rin la rí ní ẹsẹ̀ Bíbélì. Nígbà táwa dé 47 ẹsẹ̀ 47, ó ní wọ́n yin Olúwa, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ń tarí nìyí. Yíyin Olúwa, wọ́n ń kọrin orin ìyìn sí Ọlọ́run, wọ́n ń fi ìyìn fún Ọlọ́run ní gbogbo. Àwọn ń kọ orin mímọ́ láti inú ọkàn wọn sí Ọlọ́run, ní yíyin Ọlọ́run lógo fún ìgbàlà rẹ̀ aláìlẹ́gbẹ́ tọ́lọ́run ti fi jíǹkí wọn nípasẹ̀ Jésù Kristi Olúwa. Ìsìn tí a rí nínú Bíbélì nìyí. Ohun márùn-ún ni àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ pẹ̀lú àwọn àpọ́sítélì tí wọ́n fi ń jọ́sìn sí Ọlọ́run. Ìlànà márùn-ún ni. Wọ́n dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, wọ́n dúró nínú ìdàpọ̀, wọ́n dúró ní bíbu àkàrà, wọ́n sì dúró nínú àdúrà, wọ́n sì ń kọrin mímọ́ sí Ọlọ́run. Ntàrí nìyí. Tí ìsìn rẹ bá ti kọjá ohun márùn-ún yìí, irọ́ ló gbàgbọ́ o. Irọ́ ni o. Torí irọ́ jẹ́
ohun tí a ò rí tó yàtọ̀ sí òtítọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ó gbọ́dọ̀ yé wa dáadáa. Ìkẹta nínú rẹ̀ ó ní ìjọ tí Jésù Kristi Olúwa wa sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló gba irọ́ gbọ́ nípa ìjọ tí Jésù Kristi Olúwa wa sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kí oníkálukú kó lọ sí ìjọ tó bá wù ú. A ò sì kó lọ sí ìjọ tó bá wù ú, kì í ṣọ̀rọ̀ Bíbélì, àròsọ ènìyàn ni, ó sì já sí irọ́. Torí Jésù Kristi gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìwé Matthew orí kejìdínlógún 16 orí kẹrìndínlógún 16 kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún 16-18. Jésù ó sọ pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Matthew 16:18. Ó sì gbé ìjọ náà kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àtàwọn wòlíì tí Kristi fúnra rẹ̀ jẹ́ pàtàkì igun ilé, chief cornerstone. Ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ 20 sísàlẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa, Jésù gbé ìjọ rẹ̀ kalẹ̀. Èyí tá a rí tó bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi tó sọ pé ẹ̀yin ó ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria tó fi dé ìpìlẹ̀ ayé. Bí ìjọ náà ṣe bẹ̀rẹ̀ nìyí. Ìjọ tá a rí nínú Bíbélì, Jerúsálẹ́mù ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì tí ń ṣe òtítọ́. Ìjọ tí ò bá bẹ̀rẹ̀ níbi tá a ti kọ àkọsílẹ̀ yìí kì í ṣe òtítọ́ o. Lọ sí ìjọ tó bá wù ẹ́, kì í ṣe òtítọ́. Tẹ́ bá fẹ́ wo Bíbélì dáadáa, kò wá ò rí bẹ́ẹ̀ o. Olúwa ràn wá lọ́wọ́, a sì fi ẹ̀kọ́ rẹ̀ a fi yé wa. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí i. A rọ̀ wá pé kí a fọkànbalẹ̀ kájọ máa kẹ́kọ̀ọ́ lọ nípa gbígba irọ́ gbọ́ nínú ìsìn lónìí. Ọlọ́run á fún wa ní òye láti gba òtítọ́ yìí gẹ́gẹ́ bí Paul ti sọ fún àwọn alàgbà tó wà ní Éfésù. Ó ní mo fi ń lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tó lè mú yín dúró, tó sì lè mú yín ní ìpín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Mo fi ń lé Ọlọ́run lọ́wọ́ kí Ọlọ́run kó gbàkóso gbogbo nínú ayé wa, kó sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn. Inú wa dùn, ayọ̀ wa kún lónìí fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wa àti lórí ayé yín. Ọlọ́run àlàáfíà kò ní fi í sílẹ̀. Jẹ́ ká jọ máa kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀. Ẹ̀kọ́ yìí sì ń tẹ̀síwájú sí i. Ní ìgbà mìíràn tá a ó fi ire pàdé. Kí ìbùkún àti wàláyé Ọlọ́run kó di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù, àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. A ó tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.